bí èèyàn bá rí gbajúgbajà akọ̀ròyìn tó tún wá jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ Jamiu ìyẹn Oloye Rahman Ismael táwọn tiẹ̀ máa ń pè ní Jọ̀nà lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí, onítọ̀hún yóò mọ̀ pé inú ọkùnrin náà dùn gidigidi. Kò sí ohun tó fa ìdùnnú àti ayọ̀ ju pé ọjọ́ náà ni gbajúgbajà àfáà oníwàásì tó kárí ayé ìyẹn Alhaji Dr. Ustas Jamiu Adegunwa Christ wá ṣàbẹ̀wò sí iléeṣẹ́ iléeṣẹ́ ńlá tí ọkùnrin náà ń kọ́ sí ìlú Ìkòròdú. Ibẹ̀ gan ni Ustas Jamiu Adegunwa ti wá kí pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni àgbà oníwàásì táyé ń fẹ́ náà fi kí Jọ̀nà ìyẹn bá àròyìn ìlú Sòróbí kú oríire tó ń lọ lọ́wọ́ náà. Sheikh Jamiu Adegunwa gbàdúrà, wọ́n ní Ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni yóò parí ẹ̀, àti pé tíṣẹ́ náà bá parí wọn kò ní fi olóyè ìlú Sòróbí ṣàwátì, bẹ́ẹ̀ ni wọn kò ní fi ọ̀kankan nínú àwọn ẹbí ará ojúlùmọ̀ àtàwọn rẹ̀ náà ṣàwátì lọ́jọ́ náà. Ó ní owó ńláńlá, owó rọ̀bùrọ́bù làwọn èèyàn yóò máa wá, wọ́n á máa bá fi bá àròyìn ìlú Sòróbí dòwò pọ̀ tí yóò sì rérè rẹpẹtẹ jẹ nínú iṣẹ́ ńlá tó dá sílẹ̀ náà, ìyẹn iléeṣẹ́ Jamiu. Ọjọ́ náà tún wá lágbára. Ìdí ni pé ọjọ́ náà ni ẹ̀gbọ́n bá àròyìn ìyẹn Sheikh Love gbajúgbajà àáfàá tí wọ́n gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ sí ìlú Ìkòròdú àti kárí ayé. Àwọn náà wá lọ́jọ́ náà láti fi ọjọ́ náà yẹ àbúrò wọn, ọmọ wọn sí. Ṣe ni ìdùnnú ṣubú láyọ̀ tí àwọn àáfàá méjì náà kíra wọn tẹ̀ríntẹ̀rín, wọ́n kíra wọn tọ̀yàyà, wọ́n kíra wọn pẹ̀lú ìfẹ́. Sheikh Love náà wá ṣàdúrà, wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ustas Jamiu Adegunwa fún ìfẹ́ tó ní sí àbúrò àwọn, pé Ọlọ́run yóò nífẹ̀ẹ́ àwọn náà. Àdúrà làwọn àáfàá ńlá méjèèjì yìí fi bára wọn sí lọ́jọ́ náà, tí wọ́n gbàdúrà pé Ọlọ́run yóò bá Jọ̀nà táwọn kan tó ń pè ní láàbùn parí iṣẹ́ ńlá tó gbé dání náà. Wọ́n ní iléeṣẹ́ Jamiu kò ní rẹ̀yìn o, yóò máa lọ wájú, nítorí pé iwájú báyìí ni ọ̀pá ẹ̀bì tí ré sí. Ẹ̀yin náà wo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ó yá, ẹ mú kàlẹ̀ owó, ẹ mú kàlẹ̀ ọmọ, kẹ́ ẹ mú ti àìkú tí í ṣe baálé ọrọ̀, kẹ́ ẹ wo tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ tí Ustas Jamiu Adegunwa àti Sheikh Love ṣàbẹ̀wò sí iléeṣẹ́ Jamiu tó wà ní ìlú Ìgbogbo. Ó yá, ẹ máa bá wa ká lọ. Ustas Adegun. Mo ń bọ̀ àmà wá ojúmọ́ wa mo ń bọ̀ ẹ pín rìn ẹjọ́ kára nínú ẹjọ́ ìgbẹ̀lẹ̀ ṣe wà dúpẹ́ ẹ̀kọ́ àdúrótì ọdún àwọn ọgbà àdídàmù Islam náà gbé wa ẹ̀kúṣẹ́ olúwa ẹ̀kú jihad olùdarí láwọn olùfara ní olùwàṣẹ́ ìfẹ́ ọlọ́run bá wà fẹ́ àwa ṣe débi rẹ̀ àtúwáṣe àtúwáwọ náà ọlọ́run oníṣẹ́ ládùúgbò torí gbogbo nǹkan tá à ń lé nìyẹn tá à ń dì nìyẹn. Ọlọ́run wọlé àlùbáríkà yìí bí ọlọ́run bá parí ẹ̀ ọlọ́run bá yanjú ẹ̀ kíákíá ọlọ́run sì wọlé ààyè yìí náà ọlọ́run dá gbogbo àwọn náà lóhùn ìgbẹ́ tó kù tó tún kàn gbẹ́bẹ́ ọlọ́run dá gbogbo àwọn lóhùn la hawla wala quwwata illa billahi al-azim. Kí oyin dáadáa aṣọ́pọ̀ ẹ̀ láyé o. wọ́n wà Ìkòròdú ó dẹ̀ tó 3 weeks. 3 weeks àbí 9 weeks. Only 9 ni. Only 9 ni o. Ayọ̀dé 4 là ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ti wá kó láti bí 4 weeks. So mo
mo ṣe wo pé àti jàlùbáríkà àwọn ọkọ tó padà o. Masha Allah. Mo mọ̀ pé wọ́n ti lọ sí ti jẹ́ next year ní kòtò. Àwọn ẹ̀yà ẹ̀sọ́ pé 10 years. Ọ̀dọ̀ mi súra mo wà ń sìn. Adéwòmú ìbẹ̀lẹ̀ aṣọ lálẹ́ àná ojú. Ọba ti dalẹ́ yìí sìn àpàrà sílé. Àwa padà lọ́la. Ní ìrọ̀lẹ́ ọ̀la lẹ́lẹ̀. Àwa ṣàṣẹ̀ lágbo Sunday. Àti wà lọ. Wọ́n ní sàtìlẹ́ yọ Thursday. Ọba Solomon gbà kan. Kí ló bí yẹn Ọba Solomon? Ọba Solomon ló kọ́ńtàtì mi. Mi ò mọ̀ rí, mi ò rí rí. Mi ò mọ̀ rí, mi ò rí rí. Kọ́ ẹ̀ kò tí blóńgbà yẹn. Ayé ò mọ̀. Ó mọ̀ pé wípé òun rí kí wọ́n mọ báìbù dáadáa. Òun dẹ̀ fẹ́ fún yọ́n pé mi ò mọ báìbù. Òun mọ̀ jù mí lọ. Pé òkè òun fẹ́ ká pàdé. Mo ní bí a ti máa pàdé kí wọ́n gbà òun ní Ìṣẹ̀. Nílùú Ìṣẹ̀ yẹn. Tẹ bá dé ẹlẹ́kọ̀ọ́ ẹ ṣì máa ní 2 hours. Bẹ́ẹ̀ni. Ó jìn burúkú. Èmi ti wá prepare pé ẹ já lọ sí Ìṣẹ̀. Bí àfà máa ṣe pè mí ní ẹ pé Ustas Jamiu ìpínlẹ̀ náà Ìṣẹ̀. Tí máa ìdẹ́lẹ́kọ̀ọ́ mú ṣe bẹ̀rẹ̀ rí ní o. Bẹ́ẹ̀ni. Kí ló pé mi ti ráyè sí bàtà pé pé ìgbà mú yàn mi ti Ìṣẹ̀ yẹn jìnnà ọmọ èmi rò pé ibi tá kàn máa dé Àjà kàn máa ibi tá àwọn onílọ̀ ó jìnnà wọ́n ní kò máa bá mi la ṣe mú déètì ìjọ yẹn ó wá ní pé tó bá béèrè béèrè tí máa dáhùn lóhùn máa di Muslim mo ní kó no problem mo lè dá lóhùn béèrè méjèèjì kò rẹ̀ di Muslim ó dẹ̀ kó lọ́dọ̀ mi ó dẹ̀ lọ bẹ̀rẹ̀. Ṣé wàá wò irú èèyàn wo gan lọkùnrin yẹn pẹ̀lú Gbogbo ìtẹ́ ìwọ ìṣe àṣẹ babaláwo lé ní. àṣẹ babaláwo àṣẹ church lọ́la àgbẹ̀ ẹni kíyìn àgbẹ̀ gbogbo ẹ̀. Ẹ ṣe rí Ọba Solomon wẹ́ Ọlọ́run ló rà níyàn tí mo kò lè sọ ń pa ènìyàn. Ọlọ́run ló rà níyàn. Ọlọ́run ló rà níyàn. Thou shall not judge. So, subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Ar-Rahman Ar-Rahim. Amin. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. Amin. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ṣé rí ní pírọ̀ tá a wà yìí ẹni tó lọ́n bá ní kó máa rí nǹkan ṣe ìkẹ́ Ọlọ́run. Ìlú le gan Tó pọ̀. láìláìlọ́lọ́. Wallahi tó pọ̀. Kódà ṣe máa ń wọ́ndà pé ṣáwọn yóò ṣe ṣe nǹkan mí ìdá oúnjẹ jíjẹ ṣá. Allahu Akbar. Because oúnjẹ kò yí àti jẹ lọ́wọ́ yìí. Kò yí sí àti rí. Kéèyàn tún máa kọ́lé nínú ìtawà yìí wà láàánú Ọlọ́run kò ní fi ilẹ̀ láìláì. Kò ní fi ilẹ̀ láìláì. Kò ní fi ilẹ̀ láìláì. Àwọn náà táwọn bá wọn ṣàmì ní níwá. Kódà àwọn rí nira o. Wà láyọ̀bá. Pásọ̀ kan pè mí ní ìjẹta. Ìjọ ta lọ sí irọ́ àtọ̀kọ́. Irọ́ mo ní ti ń ta kí n lóṣòdì náà. Arena. Ó ti ń pè mí láti ibi aago 7 àárọ̀. Mo pè táwọn gbèmí dà yìí. Táwọn jẹ́ ló tó ń gbèmí dà yìí. Ó wá pè mí wọ 10:30. Mo gbé. Mo mọ̀ pé kóòlù tí mo bá gbé. Wọ́n bá ní òun pa ogínì kan láti Ìbàdàn. Ìyàwó òun rọbí. Òun ní 10,000 naira péré láti fi complete owó. Mo ní 10,000. Send account number sí mi. Pastor wà láìta láìmú inú mẹ́ lọ. Kẹ́bi tí báwọn èèyàn dé lu yìí. Ọlọ́run tó wà kára ní àwa. Ọlọ́run wà kára ní wa láìláì. Èyí tẹ dáwọ́ lé ẹni kábàámọ̀. Ọlọ́run á ṣe ní ìpìlẹ̀ oríire fún yín. Ẹ ti ń bá bọ̀ látàná kò tẹ̀. Èyí náà kò ní bàjẹ́. Èmi ò mọ̀ pé èèyàn báyìí ní ẹgbẹ́ Akéde ìjọ news. Àgbà wọn jẹ́ láti sọ lówó. Akéde news lè máa lò. Akéde news tó orúkọ wọn. Bí ìṣe ọ̀pá wọn rárá. Kódà ibi tó wà sí wàásí ní Ìbéṣe. Mo ní Akéde news ẹ kú já kalẹ̀ sí ìdè gbà. Ẹni pariwo. Èmi ti gbàgbé kò sílẹ̀. Tòwọ́ ni mo jí. Wọ́n dé ẹ̀ lọ́wọ́. Pàtẹ́kẹ́ tó bá mi sọ̀rọ̀. Kò ní bàjẹ́ fún yín. Ọ̀pá tẹ bá sọ̀rọ̀ lọ́yà wọn. Tẹ bá sọ̀rọ̀ àwọn ọkùnrin lọ́pàá. Àìsọ̀rọ̀ lédè gan. Ok, èèyàn níyẹn o. Náà ṣe rí. Bàbá ṣe rí. Àìgbésẹ̀ tí mo fẹ́ gbé ijọ́ náà òun ló kà mí dáhùn. Àwọn èèyàn ṣe rí. Àwọn èèyàn ń ṣe lọ́yà tẹlẹ fún lówó kẹrà.
ẹ lè ra ṣé ẹni tó jọ àwọn bíi jàbátá ni ń lọ. àánú ẹ lè ra o kí torí tó bá jẹ́ pé ẹni tó lè rà ní wà láwọn ti ra wọn ẹ lọ ní your price ni ó máa fún but kẹ fún tó bá bìrì kò ibà yẹn làwọn fẹ́ gbà ẹ fún wọn ẹ ní problem wọ́n lẹ́yìn ní problem o wọ́n á ṣe kéèsì yẹn dé tó máa dùn mọ́ yín nú wọ́n dẹ̀ máa win ni ẹ̀ Davido ló ṣe kéèsì fún sí Davido òun ló yà Davido presently kẹ́ni wọ́n bí tí trust yẹn dé wọ́n máa ń ṣe dára fún wọn náà èyí tá a bá wọ̀ tiwa ọlọ́mà dà padà sẹ́yìn iwájú Yorùbá ní ọwájú lọ pẹ́ bí sọ máa ń rí sí kò ń ṣọ̀fọ̀ ọ̀pẹ́ èbìtì bọ́n ṣe dá wọ́n yóò wá ṣe láàrin kan ní choice wọn rí síwájú ní ẹni padà sẹ́yìn láìláì ètò wa dáwọ́lé wọn ṣe láṣeyọrí tó bá ṣe ń bẹ oríire fún yín kò ní ṣe ní oore díẹ̀ mi pin toró pọ̀ ní àwọn ilé àkọ́kù ẹ máa rí sàárè ń bẹ̀ wọ́n lọ sí wọ́n sílé wọn ni ẹjẹ́ lọ sí kò sí kú ìkẹ́ ẹjẹ́ lọ sún sílẹ̀ ìtọ́lẹ̀ ìfowórí pé kí wọ́n bá ta wọ́n á ta ọ̀sẹ̀ níta sọ́mọ́ lè parí ẹ̀ wọ́n lè parí náà ẹwọ́ kúrẹ́ ìdànù ẹ lọ ka bẹ̀ẹ́ dànù ọlọ́run ṣe ti ń bẹ̀ lára ẹ dàgbà ẹ dògbò ìbáni ẹ̀fọ́ pa ẹ̀fọ́ ìdí jóbi ọlọ́lá haúlà ẹ ti fún wọn dé lówó ẹ fàgbà náà ọlá kíláàfì fọ́nì àwọn ọ̀gbọ̀n ọba ọ̀gbọ̀n bẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa náà kò ní bàjẹ́ fún wa ọlọ́wà wọlá ìdùnnú téèyàn bá ti dùnnú sí oore ibi bínú yàn wà láì ní bínú oore o èmi yìí ṣe lára ẹ̀yọ́ yìí ṣe lára fún torí tí máa lára ẹ tó kún ẹ ò lè kàn mí oore tí ẹ kò lè jẹ́ tèmi níbi ò ṣe kí tó pa comparative tó pa dàárọ̀ yìí ni pé àwọn tó jọ́gà òkè fẹ́ kọ́ ọmọ iṣẹ́ ó dìde lábẹ́ wọn wọ́n bí ní pé ó lè bá ṣáájú àwọn bí pé mi nígbàgbọ́ síbẹ̀ tí mo bí ní pé o lè jókòó láyé mi láyé ó ga wúdẹ̀ léèyàn tiẹ̀ nígbà lẹ́wà láyé àwọn kan pé ìwọ la bá ṣe ìgbà tó kù wọn tẹ̀lé mi àwọn alọ́kọ̀ọ́rin ní pé bàbá kí ló tẹ̀ wá ó rẹra díẹ̀ ó máa rẹra torí mi kan náà wá tẹ́lẹ̀ ẹ̀tọ́ wá nìyẹn sọ àwọn tó jẹ́ tèmi ò lè tẹ̀lé ẹ tí wọ́n kù láyé ìsàn akọni wọ́n wà sí mọ́ bó lọ ṣe dáyé nìyẹn bá lè ṣe máa sáré kú nìyẹn ọlọ́wọ́ àfẹ́ni kọ̀ọ̀kan wà wọ́n la hawla inna atayna ẹni kọ̀ọ̀kan wà ní àdáró àríyá aláṣeyọrí ń bẹ̀rẹ̀ ẹni tó kọ́lé ọlọ́gbà parí ẹ̀ ẹni tó rà ní lóko bá kọ́ àwọn táwọn tí ní ilé táyì nílọ kó ṣe fẹ́ nìkan kó má ṣe wá sọ kí láti kú o ẹni tí ò nílé àṣírí ògbò tí náà bá sọ̀rọ̀ ń kọ́ láwọlé ọmọ akọ́láyà tó bá fún ìwé ilé ọmọ akọ́láyà jáde ọlọ́run kó ó tọ́ ni kí ó kọ́láyà jáde ni ọmọ akọ́láyà jáde náà lọ́wọ́ ṣọ́ landlord kí ó gbọ́ akọ́lé kò náà